báńkì àpapọ̀ nàìjíríà ti gba ìwé àṣẹ lọ́wọ́ àwọn báńkì tí wọ́n ti gbàbọ̀dè omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó. èyí lohun tí ìjọba tún sọ lórí rẹ̀. ọwọ́ ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn ti tẹ bàbá àgbà kan àti àwọn mẹ́ta tí wọ́n jẹ́ ajínigbé ṣùgbọ́n tí wọ́n fi màálù dídà bójú. mínísítà fẹ́tò ìdàgbàsókè àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ayọ̀délé ọláwálé ti kéde wípé àdìrẹ ni ìjọba fẹ́ fi rọ́pò kakí tí wọ́n fẹ́ gbà lọ́rùn àwọn àgùnbánirọ̀ o. gómìnà ìpínlẹ̀ kaduna uba sani ti gbóríyìn fún ààrẹ tinubu fún iṣẹ́ takuntakun tó ti ṣe sí ìpínlẹ̀ ọ̀hún. ààrẹ ẹgbẹ́ àwọn tó ń ta epo rọ̀bì ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn táwọn aráàlú fi kàn wọ́n o. báńkì àpapọ̀ nàìjíríà ti gba ìwé àṣẹ lọ́wọ́ àwọn báńkì tí wọ́n ti gbàbọ̀dè omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó. èyí lohun tí ìjọba tún sọ lórí rẹ̀. báńkì àpapọ̀ nàìjíríà ti gba ìwé àṣẹ lọ́wọ́ àwọn báńkì kan tí wọ́n ti gbàbọ̀dè o. ìgbésẹ̀ náà wáyé látàrí bí wọ́n ti kọ̀ láti tẹ̀lé àṣẹ tó rọ̀ mọ́ ìfowópamọ́. ẹni tó jẹ́ agbẹnusọ báńkì náà akama sidi ali òun ló ṣàlàyé wípé báńkì àpapọ̀ ti gba ìwé àṣẹ wọn lọ́wọ́ wọn o láti ọjọ́ kìíní oṣù keje ọdún tí a wà yìí. ọláyẹmí kádóso tó jẹ́ gómìnà ilé ìfowópamọ́ báńkì àpapọ̀ nàìjíríà òun ló buwọ́lù gbígbésẹ̀ lé ìwé àṣẹ wọn látàrí bí wọ́n ti kùnà láti ní àwọn àmúyẹ tó yẹ kí wọ́n ní gẹ́gẹ́ bí ilé ìfowópamọ́. ìdí tí wọ́n ṣe wọ́n gilé ìwé àṣẹ wọn kò ṣẹ̀yìn bí wọn kò ṣe ní owó ní ìpamọ́ láti sọ fún àwọn oníbàárà wọn bí wọ́n bá kó bá wọlé. ẹlẹ́ẹ̀kejì ni wípé wọn kì í ṣiṣẹ́ dé ìwọ̀n tó yẹ kí wọ́n máa ṣiṣẹ́ dé. ẹ̀sùn kẹta ni wípé wọn kò bẹ̀rẹ̀ iṣẹ́ láàrin oṣù méjìlá tí wọ́n ti gba ìwé àṣẹ láti máa ṣiṣẹ́. àwọn báńkì tí ọ̀rọ̀ náà kàn tó márùndínláàádọ́ta tí wọ́n ti gbẹ́sẹ̀ lé ìwé àṣẹ wọn. àwọn báńkì wọ̀nyí ni Merchant Microfinance Bank, Jamal Microfinance Bank, Buzu Microfinance Bank, Gold Microfinance Bank, Zain Microfinance Bank, Ajwa Microfinance Bank, Bonpai Microfinance Bank, Now Digital Microfinance Bank, Crystal Bell Microfinance Bank, Channel Microfinance Bank, Abia SME Microfinance Bank, Kamba Microfinance Bank àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. báńkì àpapọ̀ sì ṣàlàyé wípé àfojúsùn òun ni láti rí dájú pé àwọn ilé ìfowópamọ́ tó ń ṣiṣẹ́ ní nàìjíríà ní àwọn àmúyẹ tó tó láì kó ará ìlú sínú gbèsè. omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó ti mú kí ìjọba ìpínlẹ̀ náà pinnu láti ṣàbójútó ẹ̀kún omi àti àgbàrá tó ń ya káàkiri ìlú. wọ́n sì ti kéde àwọn agbègbè tí ọ̀rọ̀ náà lè ṣe àkóbá fún. àwọn agbègbè tí ọ̀rọ̀ náà kàn ní àpápá, àlímọ̀ṣọ́, Lagos Island, lẹ́kì, orílẹ̀ agége, sùúrùlérè, kòsọ̀fẹ́, pàdágìrì, ẹ̀pẹ́, ìkẹjà, ìkòròdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò àyíká àti ìpèsè omi ní ìpínlẹ̀ èkó tòkunbọ̀ wahab òun ló ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ èkó ti buwọ́lù ṣíṣe ìtọ́jú àwọn kòtò ìdominù 28 lójúnà àti mú àdínkù bá omíyalé káàkiri ìpínlẹ̀ ọ̀hún. tòkunbọ̀ ṣàlàyé wípé àwọn kòtò ìdominù tí wọ́n ti kún fún ìdọ̀tí àtàwọn ojúṣàn àgbàrá táwọn èèyàn ń da ilẹ̀ sí òun ló ṣàkóbá fún omíyalé ọ̀hún pàápàá jùlọ àwọn tó wà ní gbàgádà, máfolúkú, ìkẹjà, lẹ́kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ní òun fi àsìkò rírọ àwọn ará ìlú láti dẹ́kun àti máa da ilẹ̀ sáwọn ojúṣàn àgbàrá nítorí irú àwọn àkóbá tó máa ń dá sílẹ̀ lèyí. ó tẹ̀síwájú pé bí àwọn tí ń gbé ìgbésẹ̀ yìí kí àwọn ará ìlú náà gbìyànjú láti máa ran ìgbésẹ̀ àwọn lọ́wọ́ kí wọ́n má tún ṣe dákun. Ọmọ God I what? God I beg. God I what? God I beg. Guys, this is another video showing Oshodi, all right, the major road, and you see also this the park area, the overhead bridge axis, you the under bridge. You see the whole place is messed up. The rain is bringing all amount of dirt from every nooks and cranny into the express road, and the whole. Tell me what you think if you're living in this axis. What's your experience in this axis? Share your experience and upload your location. What is happening in your location? Thank you.
kéde wípé owó epo bẹntiró ti já wálẹ̀ ṣùgbọ́n àwọn ilé epo kọ̀ láti já wálẹ̀ sí iye tí wọ́n tà tẹ́lẹ̀. Àmọ́ ní báyìí ọ̀rọ̀ náà ti dé sétí ìgbọ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún. Ó ní lóòótọ́ lówó epo ti já wálẹ̀ lọ́jà àgbáyé ṣùgbọ́n àwọn ò tí ì lè já wálẹ̀ bẹ́ẹ̀ ní Nàìjíríà nítorí púpọ̀ nínú àwọn ilé epo ò tí ì ta èyí tí wọ́n rà lọ́wọ́n tán. Bí a bá sì sáré já owó epo náà wálẹ̀ báyìí gbèsè ńlá ló máa jẹ́ fún wọn. Èyí ni ọ̀rọ̀ tí ààrẹ ẹgbẹ́ ilé epo sọ, ọ̀gbẹ́ni Billy Gulus Ari, lórí àwọn tó ń kọminú látàrí bí wọ́n ti kọ̀ láti já owó epo wálẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti sọ̀rọ̀ lórí bí àwọn kan ti ń yọ ẹnu sí ààrẹ Tinubu. Ó ní kò tí ì sí ààrẹ orílẹ̀-èdè tó ti ṣe nǹkan ńlá sí ilẹ̀ Haúsá tó ààrẹ Tinubu. Ó ní àwọn sì máa ṣàtìlẹ́yìn fún púpọ̀ lọ́dún tó ń bọ̀. Ó tẹ̀síwájú pé lóòótọ́ kì í ṣe gbogbo ìjọba tó bá wà lórí ipò ló máa ń bá gbogbo èèyàn lára mu ṣùgbọ́n òun fi òótọ́ inú sọ̀rọ̀ jáde, òun ò sì ní fi igbá kan bọ ọ̀kan nínú rárá. Ó tẹ̀síwájú pé ohun tóun mọ̀ dájú òun ni òótọ́ tó sì hàn sí gbogbo àwọn ará ìlú òun. Fún ìdí èyí àwọn máa sa gbogbo ipá àwọn láti ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu lọ́dún tó ń bọ̀. Mínísítà fẹ́tò ìdàgbàsókè àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Ayọ̀délé Ọláwálé ti kéde wípé adìrẹ ni ìjọba fẹ́ fi rọ́pò kákí tí wọ́n fẹ́ gbà lọ́rùn àwọn àgùnbánirọ̀ wa. Ó tẹ̀síwájú pé ó ti tó ọjọ́ mélòó sẹ́yìn tí ìròyìn náà ti ń jà ròyìnròyìn ṣùgbọ́n ní báyìí òun wá láti fìdí rẹ̀ múlẹ̀ wípé òótọ́ ni ìròyìn ọ̀hún. Ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ keje oṣù kejì ọdún 2026 ni Ọláwálé fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lórí amóhùnmáwòrán níbi tó ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn náà. Ó ṣàlàyé wípé èròǹgbà náà wáyé lórí ìpinnu láti bẹ̀rẹ̀ sí í ṣe ìgbélárugẹ fún ohun ìbílẹ̀ àti àjogúnbá àti láti má ṣe ta àṣà àti ìṣe wa nù gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀. Ó tẹ̀síwájú pé lábẹ́ ètò àtúntò náà gbogbo àwọn àgùnbánirọ̀ ni wọn yóò máa pín káàkiri sí ẹ̀ka iṣẹ́ tí wọ́n bá kọ́ nílé ẹ̀kọ́ dípò bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ àti pé àwọn akẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n bá kẹ́kọ̀ọ́ nípa ètò ẹ̀kọ́ ni wọn yóò pín sí ilé ẹ̀kọ́ tí wọ́n bá darí wọn sí. Ó sì ṣàfikún rẹ̀ pé ìjọba sì ti fòpin sí bí wọ́n ti máa ń taari gbogbo àwọn àgùnbánirọ̀ sí ilé ẹ̀kọ́ nítorí tí kì í ṣe ìlànà wọn nìyẹn ṣùgbọ́n ìlànà tí wọ́n bá tẹ̀lé nígbà tí wọ́n bá wà ní ìpàgọ́ la máa pín wọn sí láti lè jẹ́ kí wọ́n mọ̀ sí dáadáa ní ìlànà iṣẹ́ tí wọ́n bá pín wọn sí. Ọwọ́ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ti tẹ bàbá àti ọmọkùnrin rẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ Ondo. Ohun tí wọ́n sì ṣe kò ṣẹ̀yìn bí wọ́n ti máa ń díbọ́n bí ẹni tó máa ń da màálù láàrin ìlú tó sì jẹ́ wípé ajínigbé paraku ni wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti ṣàlàyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní àwọn afurasí mẹ́rẹ̀ẹ̀rin yìí jí ọkùnrin kan gbé lọ ní ìlú Ọba Àkókó ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ìwọ̀ Oòrùn ní ìpínlẹ̀ Ondo. Bàbá àwọn afurasí náà jẹ́ ẹni ọdún 63, àwọn ọmọ rẹ̀ Usman ọmọ ọdún 23, Wahab ẹni ọdún 27 àti Yakubu ọmọ ọdún 18. Àwọn wọ̀nyí ni ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn fi páńpẹ́ òfin mú níbi tí wọ́n ti ń gbìyànjú láti lọ ṣiṣẹ́ ibi wọn nínú igbó. Wọ́n sì tún ṣàlàyé wípé yàtọ̀ sí wípé àwọn afurasí náà lọ́wọ́ nínú ìwà ọ̀daràn níṣe ni wọ́n tún jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ náà Akọgun Adétúnjí Adélẹ́yẹ sì ṣàlàyé wípé ọjọ́ 4 gbáko ni wọ́n fi ń wá àwọn ajínigbé náà ní kété tí àwọn ẹbí ẹni tí wọ́n jí gbé fi ọ̀rọ̀ náà tó wọn létí. Ohun tí ó sì jẹ́ kí wọ́n bọ́ sọ́wọ́ kò sẹ́yìn bí wọ́n ti gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n sì kọ̀ láti tú ọkùnrin ọ̀hún sílẹ̀. Èyí ló mú kí àwọn ẹ̀ṣọ́ náà kan lu igbó pẹ̀lú ìrànwọ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sì ṣe àṣeyọrí iṣẹ́ náà láì farapa. It is another breakthrough for the Ondo State Amotekun Corps in its ongoing fight against criminality. According to the Corps, the prime suspect identified as Liasu Yakub and his 3 sons allegedly abducted Samuel Oyebade after his vehicle developed a mechanical fault along Oba Akoko Road. The Amotekun commander said the victim's family paid 1.6 million naira ransom demanded by the kidnappers. However, the suspect allegedly failed to release him, prompting the Corps to launch a rescue operation that led to the victim's freedom and arrest of the suspect. We found a family, father and 3 sons directly involved and using cattle as cover. In the course of the operation, they attacked our men and we succeeded in releasing the victim. The rescue victim and one of the suspects speak on the incident. Just beating me, used that cutlass, cut my head, my body, every part of my body. Bímọ ní àìgbọ́
I send my brother in order as moti I share. Me na 100,000 you give me. You tell me say me send na small pikin, me no give me money. Person go cash me. I say. Adeleye said the corps recovered about 75% of the ransom alongside drugs, alcoholic beverages, and other items allegedly used by the suspect during operation. Olushola Adesuyan, AIT News, Akure. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Azeez ló ń jábọ̀ ròyìn sí tí ìgbọ́ yín. Ire o.